Our better tomorrow is education, and getting a better education is never a child's play. At Darul Naim International School, we have fully equipped laboratories, well-stocked library, a functional sick bay, a standard ICT room where our students are exposed to the latest communication technology, a home economics room with the latest functional gadgets. Our curriculum is broad-based. We catch them young. What's more, our students at Darul Naim International School proudly possess 3 course certificates in Idadi, Junior and Senior Thanawi, and get a citation of the old and stand out from there. Check out our well-ventilated classroom at Darul Naim International School. Our teachers are seasoned. We are also government approved to provide boarding facilities. So what are you waiting for? Give your child that brilliant start in life. Darul Naim International School is at 8 Ibijokelke Street, Powerline Bus Stop, off Last Week Sherry Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، شهادة بها أعيش دنياي، شهادة بها أموت يوم أموت، شهادة بها أدخل القبر وبها أقابل منكرا ونكيرا، شهادة بها أبعث يوم المحشر وأحاسب وأنا أمام رب العالمين، شهادة بها أمشي على الصراط كالبرق الساطع، شهادة بها أدخل الجنة مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. أبو جماعة أدوك فلون أترى إكيالون أتيكيالون fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad, ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún ànábì yìí, Ọlọ́run jẹ́ ó bá ara ilé ẹ̀, Ọlọ́run jẹ́ ó bá wọn sàhábà rẹ̀, Ọlọ́run wá jẹ́ ó bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, kọ́lọ́run jẹ́ ó kan àwa náà, kọ́lọ́run ọba ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni ire, iṣẹ́ rẹ̀, ìwà rẹ̀, ọ̀rọ̀ rẹ̀, ìrìn rẹ̀, ìṣesí rẹ̀, èyí tí èèyàn fi jẹ́ ní ire, Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. Ìkẹ́ ìgẹ̀ yìí Ọlọ́run jẹ́ ó máa lọ bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà Ọlọ́run jẹ́ ó kàn wọ́n lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé, kó máa wá lọ bẹ́ẹ̀ títí lọ́jọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí ń tòsí ní jìnnà, àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé mo fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ó wà ní dàrú láíláí òun ni sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni ihunkihun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lè nínú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ihun tí ṣẹ̀ríà Ìsìláàmù pẹ̀lú ẹ̀ òun ni bídíà. Gbogbo bídíà wá ní ànú ni, gbogbo ànú wá ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlékè ọlá lọ. Tọ́ ọlọ́mọdé àwọn náà á sì àdúrà èyí táwọn tó sẹ̀ wálẹ̀ tí a máa ṣe, Ọlọ́run bá wa pa náà dẹ́bọ̀ rẹ o, Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ o, Ọlọ́run wa bá rẹ bídíà ṣètánì ńlẹ̀, Ọlọ́run bá gbé súnà nábì ga. Ní òní pẹ̀lú ògo Ọlọ́run kò jẹ́ tuntun fálì umma yìí, èèyàn ò sì gbọ́dọ̀ jẹ́ ní tó ní ilmẹ́m pẹ̀lú ọ̀rọ̀ dáwà kíró ọ̀rọ̀ báyìí kọ́ bá ní òjijì. Àwọn tí ń jáde yìí ní ti ń jáde min qadimi zamani, láti láéláé ni. Bí ìbá ti ẹ̀rántí kankan mọ́rántí tí àfáàwọ̀ àgbà al-Imam Shafi'i rahimahullahu rahmatan wasi'a, irun tí àwọn èèyàn ń sọ tó báàlì umma lójijì yìí wọ́n sọ láyé Shafi'i
tọ́ra àwọn Ṣáfi'í yìí ara àwọn sálàf táwọn ń tẹ̀lé ni. ìgbésẹ̀ wo ni Ṣáfi'í gbé? Ṣáfi'í nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò jẹ́ tànẹ́bí wa Muhammad, Ṣáfi'í mẹ́sì wá ó ṣàlàyé ìtọ́jàrú ọba wọn tó. ńgbà tó ṣàlàyé wọ́n padà farabalẹ̀. àmọ́ ká tó ká ṣàlàyé ẹni tọ́lọ́run ọba fọ̀nàmọ́ yọ fọ̀nàmọ́. bá a bá tó tá a bá ṣàlàyé ẹni tọ́lọ́run bá fẹ́ sọnù à nípa lórí ẹ̀ bí ìbá ṣe pé yóò tún máa wọ ìgbé lọ ni. ṣẹ́wárí kájòkó rújòkó yìí ká fẹ́ ṣàkíyèsí láti dáwọn èèyàn padà ká dá wọn padà níbi ìgbé àti gbó tí àwọn èèyàn kan kó wọn lọ kọjá tó tó bá lè wọ́n mọ̀ yìí ẹlẹ́lẹ́ wo tíra àfa mi àfa wa àgbà Dr. Mustapha As-Sibai ńgbà tí ó parí ọ̀rọ̀ Imam Shafi'i bí Shafi'i bó ti ṣe ìfọ̀rọ̀yérọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń sọrú tí à ń gbọ́ lásìkò yìí nígbà Shafi'i fi ọ̀rọ̀ yérọ̀ pẹ̀lú wọn tọ́tọ́ parí pẹ̀lú wọn tí àwọn kan gbà nù wọn táwọn kan yìí sọ pé sẹ́ ìdáwọn ń yí náà ni àwọn ọmọ wíṣẹ́ àwọn ò ní yí padà sẹ́. Dr. Mustapha As-Sibai wá ń bá wa sọ̀rọ̀ ó ní la yukhajilannaka dharratun min ash-shakk fi anna al-murada ó ní ẹ má jẹ́ ọ̀dà yín láàmú o irun tó ṣẹlẹ̀ sí Ṣáfi'í yìí kẹ́ ẹ máa pé ń tọ́ wà lábẹ́ rẹ̀ ni pé bi inkaru hujjiyati sunnah wọ́n fẹ́ jẹ́ ó yá àwọn èèyàn pé súnà nẹ́bí o àìfi sẹ́sìn a lè mú súnà wákáwá nílérí súnà láfẹ́ máa ṣe ẹ̀sìn lélẹ́rí ní tí wọ́n fẹ́ jẹ́ kó yé wa nu. Dr. Mustapha As-Sibai wá ń sọ pé ní ìgbérùgbésẹ̀ yìí kò lè rọrùn fún wa ká sọ fáwọn èèyàn pé ẹ má fi súnà ṣẹ̀sìn mọ́ o àfi ká kọ́kọ́ da ọ̀nà tí súnà gbà wá rú. bá a bá ti lè da ọ̀nà tí súnà gbà wá rú àti sọ fáwọn èèyàn pé súnà ò ṣe é lò yóò rọrùn tọ́lá jọ yìí wọn pé sẹ́bẹ̀ yìí náà mà ta sọ fún àyàn ọ̀ kílẹ̀ ń wá ń bẹ̀. ń túmọ̀ pé rúdìdè yìí kò túmọ̀ kankan ju pé ní wọ́n fẹ́ da ọ̀nà tí súnà gbà wá rú lọ. wa ma yalhaq ruwatiha min khatayin aw wahamin. àwọn tó sì fẹ́ ṣe nǹkan yìí ọ̀nà tí wọ́n gbà ní pé àwọn tó gbà dí sí wa wọ́n máa sọ pé mistake wọn rèé wọ́n máa pàṣìṣe wọn rèé wọ́n máa wá da ọ̀rọ̀ wọn rú mọ́ wa lójú kódà wọ́n máa pè wọ́n ní kàdábí náà fáwọn tó gbàdí ìsìwá yóò kúrọ́ ni wọ́n o wọ́n sì máa pè wọ́n ní wàdọ́rin náà pé gbogbo tí wọ́n ń wí ọwọ́ ara wọn wọ́n fi kọ́ kì í ṣe pé ànábì ló ṣe kí ni òun ló wí sẹ́ẹ̀sì rí èèyàn tẹ́sí ọ̀bá yé abẹ́ni tí ọ̀gbọ́n súnà yé abẹ́ni tí kéwòrì ò tó nǹkan náà fà súnà òun ní ò pé yé ọ̀rọ̀ yìí mà ká wa lójijì o àmàrírò ẹ̀rí o ṣé bá ànábì ti sọ pé wọ́n jáde abẹ́ gbàgbé ni nínú àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń bá àwọn sahaba rẹ̀ sọ̀rọ̀ àdìsí yìí lálàáfíà púpọ̀ bá a wá sínú Buhari kan tá à ń wíyà á bá a tún bá nu Muslimu kọ́dà wà nu Ibn Majah kọ́dà gbogbo súnà ni tún gbé kọ́dà masani ni tún gbé kí lè anabi wí nínú àdìsí náà anabi ní ala ẹgbọ́n mi sẹ́ inni utitul Qur'ana wọ́n fi mi anabi lálù Qur'ani wa mithlahu ma'ahu wọ́n tún fún mi ní nǹkan mi kún alukur'ani ó tún sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kejì pé ala àní ẹgbọ́n mi sẹ́ inni utitu alukur'ana wọ́n fún mi ànábì alukur'ani wa mithlahu ma'ahu wọ́n tún fún mi nírú alukur'ani sìkejì alukur'ani ó tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta nígbà wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta tán àti kó lọ kí n máa sọ tí mo fẹ́ sọ lọ ọ wá ní ala ẹ̀yin sábẹ́ mi ẹgbọ́n mi o yushiku rajulun yanzani sha'banan ala arikatihi ọfẹ ìyá àtọtọkùnrin kọ jáde sí yín ṣàbànà yóò ti jẹun yóò ti yó alá àríkàtìhì yóò wá kalẹ̀ sí àga rẹ̀ báyìí yóò kalẹ̀ sí àga tọ́ba wá kalẹ̀ sí àga yẹkùn yóò máa ṣe fáyà ìdìbò mọ̀ mi pé aleikum bil Qur'an alukur'an yìí nìkan lọ̀rọ̀ alukur'an yìí nìkan lọ̀rọ̀ ó ní tí wọ́n máa sọ fún yín nù o yóò máa tún sọ fún yín pé faman wajadtum fihi min halalin fa ahilluhu tẹ́ bá dé náà alukur'an yìí níta bá bá mẹ́tọ́ bá jà láàlí òun ni ẹ máa gbà láàlí o ṣe é ma pé túmọ̀ ẹ ni pé àdìsí tá a bá wá táàrí rẹ̀ nu Kùránì ká má gba àdìsí ká má pẹ́tọ̀ bẹ́ẹ̀ bá ti wo Kùránì nítorí bá ti takò Kùránì anabi nílùú wọn ń bọ̀ fama wajadtum fihi min haramin faharrimuhu gbogbo tẹ bá bá nu alukùránì tó bá yẹ kó ń bá làrámù bí nǹkan mi bá pe nǹkan mi làrámù ẹ má dá wọn lóhùn o èyí wòye sàrámù
anabi wa bẹ̀rẹ̀ sí ka àwọn nǹkan tó jára mu tí o sí nínú alukurani ara bẹ̀ ló ti ka alihimarul ahali àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tá ń sìn ní inú ilé wípé má máa jẹ́ mọ́ haramu ni sáyà wíyùn náà ni ṣé bá yóò wí anabi tí ó yọ pé àwọn kan bọ̀ tí wọ́n ní ṣe bí kò sínú kurani ẹ̀ dànù ṣé bá dìísì ni kò sọ̀rọ̀ mbẹ́ ikhwata al-imani wàhálà yìí pọ̀ kì í bá ma jẹ́ nu ramadana kì í bá da ọkà wàhálà yà torí ń táwọn àríkẹ́ àdìsọ́lá làáfíà òun ni pé kò síjà nu ramadana kódà bí yẹn fẹ́ bá yẹn jà á sọ fún un pé inni saimu bí yẹn bá ti pé inni saimu táwọn wí náà ni àmọ́ á sàlàyé kí ni ó jẹ́ sàlàyé ṣé kì í ṣe pé ní Sahihul Bukhari òun ni Imam Nawawi sọ̀rọ̀ ń pa ẹ̀ tó ní ajimahati hadi il ummatu ó ní gbogbo tí ń jálì wúmọ̀ pátápátá nínú rìwáyà mi ó ní ajimaha ulama ummati ó ní gbogbo tí ń jẹ́ àfáàdì wúmọ̀ pátápátá wọ́n panu pọ̀ tá a bá ní ìjìmá kò sẹ́ni tó takò wípé Sahihul Bukhari o asahhul kutub òun ni tẹ́lẹ̀ lọ́lá láàfíà jù ba'da kitabillahi subhanahu wa ta'ala lẹ́yìn tẹ́lẹ̀ ọlọ́run ọba tó lápọ̀lẹ́ jùlọ naam etí wa máa kún kí la wa ń gbọ́ àwa ń gbọ́ àwọn àdìsí kan nínú Bukhari yìí tá a bá gbọ́ tí wọ́n ti kà á tí wọ́n tún àwọn àdìsí yìí fún wa ẹ̀mí tiwa gan náà ń dàdú pé àhá sẹ́lẹ̀ yìí sì gbọ́dọ̀ wà nínú Bukhari bí a tún gbọ́ mi bí kaba kà wá láyà lónìí tá à ń ràn lọ́wọ́ àlìhùmọ́ tó gbọ́ mi ní ọ̀la àlìhùmọ́ ìparí ronú tàná wọ́n kó sí ronú tí tòní bí ọba tó dọ̀tún la omi látún ṣe kíni látún gbọ́ sáwọn tí wọ́n ń sọ yìí sórí bẹ́ẹ̀ ṣá ẹnìkan ò ní dáyà kọ́rọ́ ọ̀rọ̀ yìí àfáàlù súnà ló lè yanjú ẹ̀ nítorí àjálù súnà yanjú ẹ̀ ṣé báwọn ni wọ́n ń bomi sí súnà ṣé báwọn ni wọ́n ń pẹ́ súnà ò ní kú àwọn eléyìí tí wọ́n ń gbégun ti súnà yìí náà wọ́n fẹ́ lu súnà pa ni ẹni bá dúró tì nǹkan náà ní oníjó ṣe kíni àwa náà látọ́jú súnà ọ̀dà àmọ́ tó kílíà sí mi jù àwọn tí wọ́n á sọ̀rọ̀ bí ìran mẹ́rin ni wọ́n ìran alákọ̀ọ́kọ́ àwọn kèfèrí tí wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ Islam láti pé kí wọ́n fi da ẹ̀sìn Islam rú àwọn là ń pè ní al-mustashirikun ó di mẹ́ni irú ọ̀rọ̀ yà máa jáde ní ẹnu wọn ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àwọn ará kan nínú ìran Islam tí wọ́n fẹ́ gbẹ̀san lára anabi wa Muhammad kí lè anabi ṣe fún wọn anabi mùsùlùmù wa nígbà tó wá mùsùlùmù dé ìsìlámù yìí wá wó ọlá tiwọn tí wọ́n ń bá bọ̀ àwọn làwọn ará Fárísì àwọn ará Fárísì ibi tí ń jẹ́ ìránù lónìí kọ̀pamọ́ sí yín o pẹ́nu alágbára yé kí ìsìlámù tó dé Fárísì jẹ́ kan ọlá Fárísì wo kí ló wó ọlá Fárísì ìsìlámù ni Fárísì wá rí pé àfi káwọn ọlá tó wó ọlá àwọn àfi káwọn ṣe kíni káwọn wọ́ padà wọ́n wá rí pé àwọn ò lè rí ọlá yẹn wó àfi káwọn kiri babẹ́ ọlá yẹn àwọn tó wá kiri babẹ́ ọlá Islam tó fẹ́ gbẹ̀san lára Islam tó fẹ́ gbẹ̀san lára Nabi àwọn là ń pè ní Shia àwọn là ń pè ní Rọ́fídọ̀ sẹ́ẹ̀mà automatically àwọn eléyìí ò lórí ilé tí wọ́n kọ sí Islam wọn ò lórí ilé tí wọ́n kọ kà Nabi àwọn náà tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé tíra tó dáa jù tí mùsùlùmí fẹ̀yìn tì lẹ́yìn Al-Qur'ani òun ni Bukhari wọ́n rí i pé ní tí ó dáa jù ni pé àwọn gbọ́dọ̀ bà Buhari ní orúkọ jẹ́ káwọn sì jóyè gbáyé pé Sahihul Bukhari o kì í ṣe tíra tó ní láti lè ti gbẹ̀san pé sọ owó ọlá wa náà àwa náà ó ṣe kí ni àwọn òtí ẹ̀ náà sẹ́mi pé ní tí máa ń bá wọn sọ̀rọ̀ òun náà fẹ́ wọlé Islam ni tọ́lá àwọn tó fẹ́ wọlé Islam ni ṣe kí ni táǹpì ní Shia ó di méjì ìrìn àgàtà tí wọ́n sọ rẹ̀ àwọn làwọn afá ń pè ní alẹ́bìrìyún wọn làwọn ń ta àwọn lajú mùsùlùmí làwọn amọ́làjú ti dé àwọn ní mímọ́ àwọn láti ṣe research káwọn wádìí ọ̀rọ̀ àwọn láti sọ opinion àwọn sínú gbogbo ọ̀rọ̀ irú àwọn èyí ń lọ ìlú èbó wọn kàwé ṣe nǹkan kan wọn kí ni wọn gbàwé o àmọ́ wọn máa sọ opinion tiwọn opinion tí wọn fẹ́ máa sọ yìí ọfẹ́ tako kìtàbù wa sunna irú wọn pọ̀ nílẹ̀ Lárúbáwá ara wọn ni Ahmadu Amin òun ló ṣe fajirul Islam ẹ máa di kí wọn máa fi tíra nìjẹ́rì irú àwọn táwọn yìí ló ṣe ó ṣe fajirul Islam tán ó tún ṣe duha al-Islam
nígbà parí dúhà al-islam ó tún ṣe zuhuri al-islam adúpẹ́ fọlọ́run tí ọ̀rá làásà al-islam sí láyé adúpẹ́ fọlọ́run tí ò rí magiribi rẹ̀ ṣe adúpẹ́ fọlọ́run tí ò rí ìṣááyì rẹ̀ ṣe tó bá rí ṣe ní fìtínà yìí bá ṣe kí ni kì í bá jù báyìí lọ nígbà tó sì ṣe kátìrà ni abẹ́yìn ọ̀gbọ́ròyìn ni kí làwọn afáàfíà àrí ṣe sọ́sẹ́kù kan náà afáàfíà àrí tí ó dìde sí ni gbogbo afáàfíà àrí wọ́n di kílẹ̀ rẹ̀ ní ṣe bára wọn ni Tọ́ha Hussein irú kẹtàkẹtà báyìí náà ni Tọ́ha Hussein náà ń sọ bẹ́ẹ̀ yẹn bá ti ń fọ̀rọ̀ Amadu Aminu jẹ́rìí àti mabitọ́ lọ bẹ́ẹ̀ yẹn bá ń fọ̀rọ̀ Tọ́ha Hussein jẹ́rìí àti mabitọ́ lọ ìwọ ọba mọ́rọ̀ àwọn afáàfíà àrí wá tí wọ́n jiná tí wọ́n jẹ́yàn gidi ọba di jẹ́rìí láwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń kó bọ̀. ọ̀dà ó dìran mélòó ìrẹ́lẹ̀kẹ́ ni tí wọ́n ń sọrú ẹ̀ bóyá àwọn tá à ń gbọ́ ládùúgbò yìí ládùúgbò tiwa yìí wọ́n á belong sí ìrẹ́lẹ̀kẹ́ nìyẹn ibẹ̀ ló sì yẹ wọ́n belong sí torí àlàáfíà bẹ́ẹ̀ bá belong sí mẹ́ta yìí kò sọ́kọ́tà kojú káfíìrì lọ́wọ́ àmọ́jọ́ ẹlẹ́kẹ́ rí ilẹ̀ yẹn gbọ́dọ̀ belong sí òun ní ká káǹtì ẹ̀ pé ọ̀dà bí ẹni báyìí màkàn ní ń ṣe àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí fàhádà àkàfọ̀ ní òmùr àwọn sì ní láì màkàn mo yẹ bá ṣe wàhálà láì màkàn àfa súnà ṣe izalatul jahli ni báyìí màkàn bá ń dààmú ẹnìkan àfa súnà wá sí kí ni akílíà wọ́n kílí àwọn àìmàkàn wọn amina mo fẹ́ kílí àwọn àìmàkàn àwọn ọ̀rọ̀ tí ń bá yín lójijì wọn mi ò ráyè máa wo nǹkan ní ọ̀rá yìí máa wo kíní òun dédé ọ̀rá yìí ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan náà tí mo rò àbáwọn èyí tó ta sí mi létí bí kí wọ́n ní Imam Buhari sọ́nà àdìsẹ́ rẹ̀ pé àṣùbà àdìrákà mẹ́rin àbí ẹ̀kọ́ ni aha Buhari ò jẹ́ sọ bẹ́ẹ̀ ìtí ó jẹ́ kílíà sí yín báyìí màkà sẹ́ni tó sọ̀rọ̀ yìí ẹ dákun jẹ́ máa kí mo gbé dání yìí sọ́dàrú ni àfọ àti rìkọ́ọ̀dù gbé kíní sí dáadáa o ẹ jẹ́ gba yóò rí ó pé tíra tí mo gbé dání yìí kí ló kọ tíra náà jẹ́ máa Sahihul Bukhari rè eléyìí tí mo gbé dání yìí torí kọ́ mọ́ wọn rò pé bóyá Saudi ló fi ránṣẹ́ Beirut wọ́n ti tẹ̀ ní Lebanon ní Beirut ní Lebanon ni wọ́n ti tẹ̀ eléyìí Buhari imaamu ahli sunna wal jamaa harithu sunnati nabiyyi sallallahu alqaim bil a'mali ala aqwali nabi sallallahu alaihi wasallam kó wá pe àsùbá ní mẹ́rin fún mùsùlùmí haṣa kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ń sí Bukhari ẹ bá mi sí Sahih Bukhari hadithi 663 hadith 663 ìbẹ̀lẹ̀rí tí ẹni tí ń sọ̀rọ̀ yìí mú wá tó ní Bukhari ti pe àsùbá ní rákà mẹ́rin àyẹ̀jú ẹ̀ rí i pé ní tí mo sọ lọ̀rọ̀ pé àyèmọ̀kan ló pẹ́ ni tí ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ pẹ̀lú tí ń sọ ẹ dákun ẹ bá ń ka àdìsí náà. An Asimin qal. àdìsí ni ọkà àwọn ruwat tọgbà wá nígbà tó wá kàdé bí àná Asimin ni wọ́n pé qal. Sami'tu rajulan min al-azdi yuqalu lahu. Sami'tu rajulan mo gbọ́ arákùnrin kan min al-azdi nínú Bani Azad yuqalu lahu wọ́n kó kọ́ rẹ̀ ní kíni. Maliku ibn Buhayya. ó kọ́ tí wọ́n kó kọ́ àkùnrin ní Maliku ibn Buhayya. Anna Rasulallahi sallallahu alayhi wa sallam. Naam. Ra'a rajulan wa qad uqimati as-salatu yusalli rak'atayn. Ànábì wa Muhammad ó rí arákùnrin kan ó yẹ kẹ́ ka tọ́pìkì àdìsí ń gan ẹ bá ń ka òkè àdìsí ń gan. Babun. Buhari fẹ́ yanjú ọ̀rọ̀ fún wa sẹ́mi pé yanjú àdìsí rẹ̀ pẹ̀lú àwọn àbúrò fíkì ni bí wọ́n ti tó fíkì wò ló tó àdìsí rẹ̀ ọwọ́ ní babun. Idha uqimati. Mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ mímọ̀ kan bí Buhari bá ti wá ṣe báàbù tán ọ̀rọ̀ Ànábì ní ó ṣe kí ni ó mú wa kò lópin ní ọ̀tí ẹ̀mí rárá ọwọ́ ní babun àlàyé kan mo fẹ́ sọ náà ọ̀rọ̀ Ànábì idha uqimati salah tí wọ́n bá ti lè gbẹ̀rún dúró. Fala salata illa al-maktubata. kò tún sírun mí mọ́ àfi ìtọ́jú ọ̀ràn àyàn ní èyàn gbọ́dọ̀ kí ìtọ́fẹ́sọ̀rọ̀ lé ní tọ́pìkì kẹ́ńpé tọ́pìkì nu
lábẹ́ tọ́pìkì yìí ni Bukhari ti mú àdìsí yìí wá ẹ wá bá ń kàdìsí náà ẹ bá ń gbé láti ibi pa ànábì wa wọ mọ́sálásí fara'a rajulan ó wá rí arákùnrin kan. wa qad uqimati salatu yusalli rak'atayn. wọ́n ti ń kírun uqimati salat wọ́n ti gbẹ̀rún dúró arákùnrin yìí yusalli rak'atayn òun tó wá ń kí rákà méjì míì wọ́n ti ń kírun lọ mọ́sálásí arákùnrin yẹn wá òun náà kọ̀ bá wọn kí ìtìjà máa ń ṣe kí ni tí wọ́n ń kí ó wá wọlé wá ń kí míì nínú èyí tí wọ́n ń kí mọ́sálásí náà jẹ́ rákà mélòó ìtún kí rákà méjì míì lẹ́yìn tí wọ́n ti gé irun dúró náà. فلما انصرف رسول الله صلى الله عليه وسلم nígbà tá Ànábì wá kírun tán ó wá kọjú sẹ́yìn. لا تبئ الناس. àwọn èèyàn wá pé bọ́ Ànábì wọn lọ gbà ká pé kí lànàbì fẹ́ sọ lẹ́yìn irun. فقال له رسول الله صلى الله عليه وسلم. Ànábì wá kọjú sárakùnrin tí ń kí rákà méjì tí ọjọ́ yìí jẹ́mọ̀ yẹn Ànábì wá kọjú sí pé. الصبح أربعا. الصبح أربعا ǹjẹ́ àsùbá di rákà mẹ́rin ni. الصبح أربعا. ǹjẹ́ ẹ dákun ẹ wò fa alifu méjì lọ́wọ́ mẹ́fà amusatu di sìfọ́ àrùn torí lẹ́yìn bá ma lóga yọ ma di ti tu bí lóga bá ti dàrú àdíjì ó ṣe kí ni. ẹ wo ẹ̀yin tẹ́ ń rìkọ́ọ̀dù ẹgbẹ́ kìíní yín súnmọ́ bí yín fẹ́ kẹ́ ẹ bá ń gbé kìíní yìí sí gbogbo ayé orí bí wọ́n ti kọ́ èyí tó wá dùn mí jù mẹ́ ọ yẹ ká bẹ̀rù Ọlọ́run ṣe rí iṣẹ́ dáwà ẹ farabalẹ̀ iṣẹ́ dáwà ní ìdìbẹ̀rù Ọlọ́run àwọn tó kọ àdìsí Bukhari wàláhì Bukhari ọ̀sàbòsí pẹ̀lú ànábì àwọn tó kọ Bukhari ọ̀sàbòsí pẹ̀lú ànábì àwọn tó kí ọ̀sàbòsí pẹ̀lú ànábì nínú sígà gan ní ti bẹ́ẹ̀ ni pé àṣùbọ̀há àrùbá sẹ́wọ̀n àṣùbà ti di mẹ́rin ní ìwọ arákùnrin yìí ànábì tó wá tún wílẹ̀ kejì pé àṣùbọ̀há àrùbá sẹ́wọ̀n àṣùbà ti di rákà mẹ́rin ní nígbà wọn wà tẹ Bukhari yẹn bá ń gbé kí ní súnmọ́ bí ẹ̀dá fún gbogbo yẹn wò ó níbi àṣùbà àrùbá question mark tún wà ń bẹ́ẹ̀ bí nǹkan kan ọba ti ẹ̀yẹ yẹn ṣé question mark ó yẹ kó yé. question mark kọ́lẹ̀ ní ọkàwé tó bá di question mark yọ mọ̀ pé wọ́n ń ṣe kí ni wọ́n béèrè ni. àwọn nǹkan wọn ìrújú ni tí àfáàsù náà gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ kí ni ẹ̀ ànábì irú èyí nínú bàlágà tí Lárúbáwá òun ni wọ́n ń pè ní ìsìfọ́àmù ìkárí wípé ìsìfọ́àmù ìkárí kọ́ ni gẹ́rù àkíkí tún ni nígbà kí tó yẹn jú afáàsúnà kan tí máa dàrú mọ́ lọ́wọ́ sí tọ́ba ṣe sùúrù ló ṣe sùúrù èèyàn máa jẹ́ afáàsúnà kọ́ máa kàbọ̀ yẹn jú bóńbídìí abádé yóò kéwu ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣebí kéwu náà lamọ̀ tá a fi dádùn súnà a kéde bí dáa rí pé àfi ká ṣe súnà ẹni kéwù rí ọba débè ò lè ṣe ẹni tí ọba kéwù jìnnà ò lè ṣe kíni ẹ bá rẹ nìkan tí máa ń gbógun ti súnà kéwù jìnnà lọ́fà bí kéwù rẹ bá jìnnà kí ló kù tí ọ máa ṣe súnà ni àǹtọ̀ yẹnjú tà nẹ́bi ni àṣùbù àrùbá ẹ dáhùn ẹ máa bá ń wí kí ẹ mọ̀dá yìí ń lo ókù míì. sẹ́rà wọn ẹsẹ̀ sùúrù sẹ́rà dàdúró ni gbogbo masáìlù yẹn mo fẹ́ yanjú gbogbo ń tọ́ dàrú táwọn yẹn ń pẹ́ Buhari àwa wí báyìí ẹ dákun ẹ̀yà àfa torí àwọn èèyàn jẹ́ ń gbádùn wọ́n ti wá ń pè mí lórí fóònù mẹ́sẹ̀gì nǹkan kan mú ní mi ò kí ni ń ṣẹlẹ̀ àyà ń pè wọ́n lásùbà àdìmẹ́ ni Buhari mú ni Buhari ajẹ́ wí bẹ́ẹ̀ asọ́wùlù kútúbí bàdà kitabillah kọjá níbẹ̀. wọ́n á rí i pé tọ́ bí èèyàn bá fẹ́ da nǹkan rú yóò yọ ìsìfàhámù kó ń bẹ̀. èyí wọn kan mọ́dá yìí ń dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ kù lérí àmásìkò ń lọ mọ́dá dúró. ẹ jẹ́ mọ́ mọ́sí àlàmì mọ́sí àlà pé ń bẹ́ẹ̀ ní sọ́yìn Bukhari gbogbo tí bá mọ́ sọ ìfẹ́ kọjá Buhari
gbogbo èsì mi ìfẹ́ kọ́kọ́ já kínní tí ìbá wa tún wá tíra kúnra tíra táwọn afáà fi ṣàlàyé Bukhari bóyá bí irú Fatihul Bari tí ń ṣe sarihu Sahihul Bukhari tí Imam Ibn Hajar al-Asqalani ara Buhari lòun náà abẹ́ẹ̀kọ́ ni kọjá nu Buhari báwọn nínú Buhari náà láti yanjú gbọ́ntọ́ dàrú torí òun náà wọ́n mú kí wọ́n sọ kọ́ dàrú òun náà a sì mọ̀ pé òsè kínní ẹni bá wá dàrú lọ́dọ̀ ẹ̀ láàbà tó sáńtó bá yàbá máa tó ọ̀dà wọ́n tún ní ọ̀gá wa òjíṣẹ́ ńlá Muhammad wọ́n ní bẹ́ẹ̀nu Buhari pé wọ́n sàṣà ànábì pásà sísì mú ànábì ẹ bá ń sí Sahih Bukhari hadithi 3268 hadithi 3268 sẹ́jú bá ń hadithi wọn ẹ máa ń gbé kára wọn kí n máa túká yọ máa gbọ́ kí n tó wá bẹ̀rẹ̀ bàyánù lórí ẹ̀. wa qala al-Layth ń sọ fún wa pé كتب إلي هشام بن عروة أنه سمعه ووعاه عن أبيه عن عائشة رضي الله تعالى عنها. àwọn tó gbà wá nù ẹgbẹ́ bí àdìsí ti bẹ̀rẹ̀ àmọ́ ìyàwó Aisha gan ló gba àdìsí náà wá. naam. سحر النبي صلى الله عليه وسلم. wọ́n ní wọ́n ságùn wọ́n sa ògùn wọ́n sa àṣàṣì ìyàwó Aisha ni wọ́n sàṣà nàbí wa Muhammad nínú Bukhari náà ni o. طب بسم الله. حتى كان يخيل إليه أنه يفعل الشيء وما يفعله. ìwọ̀n dà lọ́dọ̀ ànábì bí ẹni pé ń sí rànran bóun ṣe nǹkan nítorí ṣe ń kò ṣe erípa ògùn ni pé ànábì ń ṣe rànran bí ẹni pé àwọn ti ṣe báyìí nítorí rò pé òun ṣe kèéṣe kí ni kèéṣe naam. حتى كان ذات يوم. ó fi wá dijọ́ kan. دعا ودعا. sẹ́ẹ̀mà pọ́lọ̀ ti ń sọ yìí ta ni ń sọ̀rọ̀ yìí fún wa yá wa sẹ́ẹ̀mà pọ́ ti bẹ̀rẹ̀ sí jíṣẹ́ kó tó fà Aisha o abẹ́ ẹ̀kọ́ ni kèéfì Aisha ti fi ń segin ni ti fi ń jíṣẹ́ ìgbà tí wàhálà yìí sì bẹ̀rẹ̀ Aisha sọ pé wàhálà bẹ̀rẹ̀ Ànábì ń rò pé òun ṣe nǹkan gbà wọ́n sàṣì ìdí sì ń rò pé òun ṣe òun kò ṣe nǹkan òun kàn ń rò pé òun ṣe ni àpẹẹrẹ àṣàṣì náà. حتى كان ذات يوم. ó fi wá dijọ́ kan. دعا ودعا. Ànábì wa bẹ̀rẹ̀ sí ṣàdúà ó bẹ̀rẹ̀ sí ṣàdúà tọ́rọ́ náà mà pé nǹkan ti ṣẹlẹ̀ sí òun. ثم قال. lẹ́yìn ìgbà wọn Ànábì wa sọ pé. أشعرت أن الله أفتاني فيما فيه شفائي. ìyàwó mi ìjọ mọ̀pọ́lọ́wọ́n ọba ó ti jíyìn fún mi ó ti sọ ọ̀nà tí ìwòsàn mi ó gbàdé fún mi ó ti jẹ́ mọ̀ pé ìwòsàn ti kí ni ó ti dé ó ti jẹ́ mọ̀. naam. أتاني رجلان. àwọn èèyàn méjì kan wá bá mi. فقعد أحدهما عند رأسي. ìkan náà méjèèjì ó jókòó sí gbèrí mi. والآخر عند رجلي. èkejì ó dúró sí gbàsẹ̀ mi méjèèjì. فقال أحدهما للآخر. ìkíní wa ń sọ fún kejì pé. ما وجع الرجل. kí ni ń sọkùnrin yìí. قال. èkejì ń fún lésì pé. matibubun wọ́n sàṣì làṣàṣì mọ́ matibub masahur ẹni àṣàṣì ni lójú ọmọ ro nǹkan kọ́ máa gbàgbé ní ti ń sínú. naam. قال ومن طبه. wọ́n wá béèrè pé wọ́n máa ń tọ́bàwò wọ́n máa ń sàháràwò ta ló ṣe sírù sí ta ló ṣoògùn sí. naam. قال لبيد بن العاصم. wọ́n lọ́kùnrin kan jẹ́ ń pè ní Lubayd ibn al-Azami òun lọ sa oògùn sọ́nsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. قال في ماذا. àwọn ni a ibo ló fọ́gùn sí bó ló ti ṣe. قال. wọ́n fèsì fún pé. في مشط. níbi nǹkan ìyarun. ومشاقة. àti irun tí wọ́n mú ń bẹ̀. وجف. وجف kíni. وجف طلعات ذكر. àti àwọn ewé làbídùn tó jákọ làbídùn tó rẹ̀ dàálẹ̀ àwọn ọ̀wọ́ rẹ̀ tó rẹ̀ dàálẹ̀ ni wọ́n mú wọn èso ògùn. قال فأين هو. níbo wọ́n wá fi sírí. قال. èkejì ń fún lẹ́sìn pé. بئر Darwan wọ́n lọ fi sínú odò kan tí wọ́n ń pè ní odò ìran Darwan ibẹ̀ ni wọ́n fi ògùn sí. naam. فخرج النبي إليها. Ànábì wa jáde ó lọ bí odò yẹn. ثم رجع فقال لعائشة. ó wá darí dé wọ́n sọ fún Aisha pé.
نخلها كأنه رؤوس الشياطين. sórí nákàlùhà ewé tí wọ́n mú bí igi làbídùn ó tóbi ọbẹ̀ dàbí eré èṣù sẹ́ńpà nẹ́bi tí ní jẹ́ fi sàṣí òun nù. فقلت mo wá sọ fún ìyá Àìṣà ni mo wá sọ fún nẹ́bi pé استخرجته. so ti yọ kíní òun níbi wọ́n fi sí. فقال لا. ó wá sọ fún mi pé rárá o. أما أنا. ọ̀rẹ́ mi anabi sallam. وقد شفاني الله. ọlọ́run ti fẹ́ mi níwòsàn o. naam. وخشيت. àmọ́ tí nǹkan bà mí lẹ́rù ni pé. يثير ذلك على الناس شرا. kírun nǹkan báyìí máa dáburú lẹ̀ fáwọn èèyàn. anabi dọmọdún mélòó lọ́bẹ̀rẹ̀ dáwà 40 years. ìgbà wo ló fa Aisha ìdáwà lọ́dún méjìlá kó tó fa Aisha. wa bana biha wa huwa fil madinati wa hiya bintu 90. ó kó dọ́dọ̀ anabi ní Madina ló ti kó débẹ̀ ó sì jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án níjọ́ náà lọ́mù. ṣé kèfèrí tẹ́wọ̀n bá ń tiẹ̀ wá ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ pé wọ́n ságùn sáà nẹ́bì wọ́n ságùn sáà nẹ́bì wípé táwa náà bí Buhari bá wá ń sọ pé lóòótọ́ wọ́n ságùn sáà nẹ́bì kèfèrí ọmọ afẹ́sì pé wàkàlà zalimun ayé àti àwọn wà nù wọ́n lọ́nà ní wàkàlà zalimun àwọn alábòsí ọmọ sọ pé intattabi'una ẹ̀ẹ̀mẹ́ni ẹ̀ ń tẹ̀lé ni illa rajulan masuhura ẹni wọ́n sàtì ni ẹ̀ ń tẹ̀lé ònzúrí ẹ̀yin náà ẹ̀ sàkíyèsí kayfa darabu lakal amthala bó wọ́n ti irú kí wọ́n sọ fún yín yìí irú òwe wo wọ́n pa fún yín yìí fadallu fala yastati'una sabila ẹ̀ sì wá sọnù ẹ̀ mọ̀nàmá ìtumọ̀ ẹ̀ ni pé táwa náà bá gbà pé wọ́n ságùn sáà nẹ́bì òògùn sì mú ànẹ́bì wa Muhammad ajá sí pé n táwọn kèfèrí sọ rí bẹ́ẹ̀ wípé in tattabi'una illa rajulan masuhura ẹni tí gbogbo yín tẹ̀lé ẹni àsàsímú ni bẹ́ẹ̀ ni Buhari gbé wá pàṣàsímú ànẹ́bì bẹ́ẹ̀ ni àsàsímú tòótọ́ èmi tún fi kún pé bẹ́ẹ̀ ni bí mo sọ pé bẹ́ẹ̀ ni òun náà kì í ṣe pẹ́ni tọ́jà símú làwọn tẹ̀lé áyà yìí tí wọ́n sọ pé tattabi'una illa rajulan masuhura ṣé bí Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ ibo ni síru ti máa nẹ́bí Maka ló ti sọ̀kalẹ̀ kèfèrí ti sọ tí ó sọ àsìkò ṣe kí ni ó ti lọ àsìkò ti lọ óhó ẹ wá lọ lè máa yà tí ọjọ́ mọ́tà àsàtì ẹ wá lọ́pọ̀ mọ́ ó di méní tọ́lá ìṣàtọ́ gba àdìsí wa Madina ní ti ń bá ànábì gbé kọ́ bá ànábì gbé pátá ànábì wa Maka lẹ́yìn náà bí kèfèrí bá ń sọ pé in tattabi'una illa rajulan masuhura wípé ẹni wọ́n sàsílẹ̀ ń wí kèé ṣe pásàsì tó dé ńgbà kan tó lọ ńgbà kan ni wọ́n ń wí o àsàsí náà ń wí ni péjọ tó ti bẹ̀rẹ̀ dá wà làsàsí ti mú tó fi wá lọ bọ́lọ̀ wọn àsàsí ń lọ báyé tó fi lọ bá 23 years tánà fi jẹ́ tàwọn ń pè lásàsí o àwa ń sọ tiwa níjọ́ tó bẹ̀rẹ̀ àti tó ṣe kí ni tó parí ni ọ̀rọ̀ di méjì lẹ́yìn náà ṣé èèyàn jà nẹ́bí ọlọ́run ó túnmọ̀ kọ́tà tí ò ní mú ni ọlọ́run fẹ́ kó yé wa wípé àṣàṣì tí wọ́n ń ṣàṣìyàn bí ó ti méèyàn lásán bẹ́ẹ̀ náà ni ọ̀mẹ́ni tá a bá pè ní ànábì ọlọ́run ọdẹ ẹjẹ ń pàkíyèsí yín ẹ bá ń lọ inú alukurani abẹ́yìn òrìkà ni ànábì Ayub aleyhi salatu wa salam ó ní inni masaniya shaytanu binusubin sọ́kọ̀já ànábì mọ́ni sígbàtà yóò bá wíyùn ó ti wá kò ní ọwọ́ túmọ̀ pé kọ́ sọ pé masaniya shaytanu binusubin wa adhab ó túmọ̀ pé gbogbo tóun náà ti láyé ọ̀rọ̀ àwọn kèfèrí ní segin ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ anabi Musa ẹ̀gbọ́n tó lọ ń wípa rẹ̀ ni ọlọ́run nípa ìdá hibaluhum wa isiyuhum yukhayyalu ilayhi min sirihim annaha tasa fa awjasa fi nafsihi khifatan qalu qulna la takhaf innaka níjọ wọn fẹ́ pidán tí olókùn sokùnlẹ̀ tọ́lọ́pàá sọ̀pálẹ̀ ogun amáwá mú Musa wọn a máa bẹ̀rù ẹ mọ̀ pé ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí bẹ̀ ni yukhayyalu ilayhi min sirihim annaha tas'a lójú Musa gan kò rí lọ́pàá mọ́ òun náà rí lẹ́jọ́ tí ń ṣe kí ni ìṣújú tí wọ́n lò fáwọn èèyàn náà mú Musa ìṣújú táwọn tó ń lò ṣe bọ́pọ̀ àwọn mú dání okùn wọn mú dání wọ́n sọ̀pálẹ̀ wọ́n sokùnlẹ̀ gbogbo èèyàn wọ́n ń rí bí kìnìún wọ́n ń rí bí ejò wọ́n ń rí bí nǹkan kí nǹkan nígbà tí Musa náà ó rí torí pé Musa jẹ́ ànábì kò túmọ̀ kógun ọ̀dáhùn lára rẹ̀ òun náà rí kìnìún lẹ́jọ́
ó rí kìnìún ṣé ìṣújú tó máa wọn yòókù ó mú un náà bí òmu èèyàn jà nábì ológun ọmọ mọ kí ọlọ́run wá sọ fún wọn ní fàájọ́ tàbí náà sì kí ìfàtàní ìbẹ̀rù dé sẹ́mi Musa tó yé irú kìnìún yìí mo fẹ́ fèsì irú ejò yìí kọ́lìnà àwọn aláwọ̀ sọ fún pé kíni la takhaf bí wọ́n ti ṣe wòsàn fún ànábì tí wọ́n rájì lè lù wá àti màláìkà kan bẹ́ẹ̀ náà wọ́n sọ fún Musa pé la takhaf sẹ́ẹ̀mà pé wọ́n rán èèyàn méjì wá bá ànábì náà bẹ́ẹ̀ kọ́ ẹnìkan dúró ní ìgbèrí ẹnìkan náà dúró ní kí làwọn eléyìí wá ṣe fúnjọ́ náà ìwòsàn nígbà tí Musa náà wọgun àṣàṣì kí Ọlọ́run sọ fún pé kíni la takhaf má bẹ̀rù bọ́lọ̀ ti kílẹ̀ àṣàṣì ànábì ó kílẹ̀ àti dání kí ló wá kú ó sì kílẹ̀ àtàyúbá kí ló wá kú fákàṣáfúnná má bìí mi ń dòrí wá àtẹ́ná wàhálà òwà mísílẹ̀ àwọn márùn rámàtámìnì ń dìná wá sì kìrọ́ ìrántí nù fẹ́ni tí ọba sí lọ́nkọ́ mọ̀ pé bá a ti ṣe é nù kí ẹ máa sọ pé àṣàṣì mà nábì ọ̀rọ̀ kèfèrí làwa ń sọ kèfèrí ń sọ pé jọ dáwà ti bẹ̀rẹ̀ ló ti wọ wèrè làṣàṣì ti ṣe kí ni tó fi lọ́ọ́ bọ́lọ̀ àwọn ń sọ bọ́lọ̀ ń dán òun látàsìkò kan sí níbo ló ti wá jọ lẹ́yìn náà ìdáhùn kan nù ìwà bíi léèrè tá à ń bá ń pè lódodo àṣàṣì mà nábì níbo ló mú sí gan kì í ṣe bí wà yìí wọ́n sọ bí tàṣàṣì mú sí wọ́n ní yòókà ìyàlù ilé yìí bí wọ́n ní ń ṣe nǹkan ìwọ́n rò pé wọ́n ṣe kí ni àṣàṣì tó mú lónìí kì í ṣe wà yìí àṣàṣì tó mú yìí ó mú síbi òmùrù dúnìyà níbi ọ̀rọ̀ gbésí ayé làlá ní ṣe kí ni ń gbàgbé nǹkan kí mo ní ṣe àbí téèyàn bá rò pé òun ṣe nǹkan tí ó sì ṣe kí ló ṣe léyìí òun kí ló ṣe òun jẹ̀mọ́ ìgbàgbé ni o kọ́dà nínú àdìsí ni wọn láyé máa túrẹ̀ ni tọ́lásìkò ń lọ nínú àdìsí ni ìtí ń gbàgbé gan àdìsí ni sọ ń rò pé òun súnmọ́ ìyàwó òun kò ṣe kí ni níbi tí bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ wá dé yóò tún wá wẹ̀ jẹ́nàbà àwọn afẹ́yà rasọ̀lá ọwọ́ jẹ́nàbà yóò ní mo rò pé mo súnmọ́ yín ni wọ́n ní ó súnmọ́ wá nítòsí ojú wa náà lọ ń rò pé òun súnmọ́ bíi kò ṣe kí ni kò súnmọ́ bíi nítòsí ojú bẹ́ẹ̀ náà lọ ìgbàgbé ni tó ṣe gẹ́gẹ́ bá dìdì ìdígbé wá pé ń rò pé òun ṣe nǹkan kò ṣe kí ni sẹ́ni tó ṣe òun kọ̀ọ̀kan ló wà yìí o kì í sọ òun là kọ́kọ́ ń bẹ̀ gbogbo ànábì Ọlọ́run ní ìgbàgbé tí ń gbàgbé òun ní fi ń jásí pé bọ́ọ̀mù èèyàn ti ń gbàgbé níbi ọ̀rọ̀ ayé rẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ń ṣe kí ni ìgbàgbé wọn ò sì débi ọ̀rọ̀ ẹ̀sìn ibi ọ̀rọ̀ ayé lọ́mọ kò débi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ ń lé sí ẹ̀gbọ́n tá nàbí Musa wí ni alayhi salatu ńjọ́ tó wọn àti Khidiru jọ ń lọ tí Khidiru wọn ti láde òun pé báyìí báyìí nígbà ọ̀ya gbogbo ní tí Khidiru sọ fún Musa bá ṣe kí ni kọ́dà Musa bá ń sọ fún Khidiru pé la tu'akhidhni bima nasitu ní tí mo ti gbàgbé má fi bá mi wí sẹ́ńgbà tí Musa wá gbàgbé òun kọjá nàbì mọ́tọ́ yìí wá àyí dàrú mọ́tọ́ yìí sátàwọ́rá torí ìgbàgbé Musa ń jọ́ náà àtàwọ́rá torí ẹ̀dàrú tí ó wàá jẹ́ pà nàbì ọgbàgbé kó òun súnmọ́bì òun súnmọ́bì ní ọ̀wá dá wá yìí kọ̀bálà káyìí mọ́ Musa nìkan kọ́ ẹ lọ lè wo ànábì Ádámà náà kọ̀sá ànábì Ọlọ́run tí ì gbàgbé àmọ́ gbàgbé tí wọ́n gbàgbé ò débi ọ̀rọ̀ wáyí yìí sì padà múrísìn wá tí òfin débi wáyí o yìí mẹ́rin wá lérí ẹ o ẹ wà nábì Ádámà alayhi salatu ẹ gbọ́n tó wí ni ọba mi ní wala qad ahidna ila Ádámà min qablu fanasi àfi nǹkan ránṣẹ́ sí Ádámà ń jọ sí fanasi Ádámà ṣe kí ni ó gbàgbé ẹ gbọ́n nǹkan mẹ́rin ni kọ́dà gan Ọlọ́run jẹ́ ó yí ànábì pé ibi ọ̀rọ̀ ayé gan tó o bá ń gbàgbé àmọ́ ọ̀run ọ létí sànúkùrì wúkà sáyà kílè yìí ni sáyà kọ́ ni anabi wa Muhammad yín sọ fún kan náà àwọn sàbẹ̀ jọ kan ní kálukọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kálukọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí anabi fún anabi ní a dakarta ni ma anzaytuhu ayà tó kan o sì rán mi létí o ti rán mi létí anabi sọ bẹ́ẹ̀ fún tọ́ba díjà anabi wa Muhammad òun gẹ́gẹ́ fún rẹ̀ ìmọ̀ sọ fún àwọn sàhábà wípé ẹ máa gbọ́ o anabi sọ fún wa pé innama ana basharun èmi náà fúnra mi abala nìyí o ansa kama tansaw èyí máa ń gbàgbé nǹkan bẹ́ẹ̀ ti ṣe kí ni bẹ́ẹ̀ ti ń gbàgbé fa idha nasitu tí n bá ti lè gbàgbé nǹkan fadhakkiruni ẹ ṣe kí ni
àṣàṣì yẹn ibi tó jẹ́ sí lára ànábì kọ̀kọ́já pé ń ṣe kíni gbogbo ànábì ọlọ́run náà dẹ̀ ń ṣe kíni bí ẹ ti wá ń gbàgbé tó sọ torí ẹ̀kọ́luwà yìí ẹ sì jẹ́ sọ fún yín kò sírú àmì wò tó lè kan ànábì ọlọ́run yóò máa kàn án níbi ìjábára ni bí ó ti máa rẹ̀ wá ní ọmọ ṣe kíni bá ti máa sùn ní wọ́n mọ̀ ṣe kíni bá ti máa jẹun wọ́n mọ̀ ṣe kíni báwo àti ìyàwó ti máa ní gbólóhùn ọ̀sọ̀ àwọn náà pẹ̀lú ìyàwó wọn kọ́ bá ti máa gbàgbé níta fẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn náà mọ̀ ṣe kíni ni wọ́n fi ń sọ fún wa pé kúlí innama ana basharun yuha annama ilahukum ilahun ó kó díẹ̀ ní hasiru ní annama pé ntí ọ̀gbọ́dọ̀ dàrú ní ilahukum ntí ọ̀gbọ́dọ̀ dàrú nù anabi ọlọ́run wa gbàgbé wọ́n sàṣì ń gbàgbé nǹkan kò túmọ̀ pé wọ́n da papọ̀ mọ́ ìjà anabi rẹ̀ ọlọ́run ọba balẹ̀ kí ọlá ṣe é gbọ́n tó wí àṣàṣì yìí náà ní ti ń bẹ́ẹ̀ di àṣàṣì èṣù ni bá ṣàṣì ọba jẹ́ èṣù ni yóò ṣiṣẹ́ lábẹ́ tí ó fi ṣe kíni tí ó fi jẹ́ ọlọ́run gan jẹ́ ó yẹ wa pé èṣù kò jẹ́ bá kàtàkàtà débi ẹgbọ́n tó lọ́n sọ ọlọ́run ní inna ibadi àwọn tẹ̀mí bá ránṣẹ́ laysa laka alayhim o lè débi wọn bá ti ń jíṣẹ́ o lè nípa lérí ìjọba ń jíṣẹ́ lọ́wọ́ o lè nípa lérí wọn o níjẹ́ sí pàtàkì ọba jíṣẹ́ ibi iṣẹ́ kí o ti ṣe kíni ibi ìsára kí o ṣe kíni o ti ṣiṣẹ́ ibi ìjẹyàn ló ṣe kíni ní o ti dáhùn lára nẹ́bì ẹ̀gbọ́n tí sètáni wọn wí ni sètáni gan mọ̀ pé kátàkátà tó wọn bá fi oògùn tí ọba jẹ kọjá débi wáyé nígbà sètáni ń sọ̀rọ̀ ó ní láwùjọ gáwù yẹn nàá àjùmọ̀yìn gbogbo ọmọdé àwọn pátápátá ń sọ wọn nù àwọn tí ìlérí sọ nínú wọn illa ibadaka minhum al-mukhlasin àwọn ẹni tiẹ̀ tó jẹ́ pé ọ̀sà wọn ní ẹ̀sà ọ̀fọ̀ wọn má àwọn ànábì ọlọ́run òòlù bá wọn débi wà yìí sánmà bẹ́ẹ̀ nìkan bá wọn lọ ilé yìí mọ́tò kọjọ́ ara wọn ó sì dàrú ni àti bá wọn sékíní àti bá wọn tó mọ yanjú ilé yìí náà ó di mélòó báwọn èyí tó ti àwọn akámẹ́lá jù mẹ́lẹ́ lẹ́kẹta yìí wọ́n bá lá ànábì rèébù abẹ́ ẹ̀gbọ́ yìí ni wọ́n là nẹ́bí rẹ́pù omi ẹ̀gbọ́ yìí ni wọ́n là nẹ́bí Musa abẹ́ kan wọ́n ní bẹ́nu Buhari pa nẹ́bí Musa abẹ́ kan ọwọ́ ní kálọ sàbí wá tẹ̀lé lọ́wọ́ ní ẹ̀yẹ dóyà yìí ìwọ́n bá ń kó obìnrin wọn sí kọ̀rọ̀ wọ́n wá kó obìnrin sí kọ̀rọ̀ ànẹ́bí wá fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ lóbìnrin wá ní a'udhu billahi minka anabi bá ní tọ̀tọ̀tọ̀ ẹsẹ̀ tó rẹ̀ fún ní nǹkan anabi bá ń lọlé. ẹ má dẹ́wọ́ ẹ má dààmú ara yín ẹ má jẹ́ sẹ́yìn lè mà kò sí níta ìmọ̀ kan òye tí ò lè lídìí yẹn lọ. làbọ̀ tààlímù ta kéjọ́ njọ́hun lòun fi ń sọ pé fasadun kabirun alimu mutahadiku wa kibaru minihu. àfa àtọ́fẹ́ ṣe wá sí òun ni jáìlù mútànà síkù àfa àtọ́fẹ́ júwe ọlọ́run fún yàn sọ pé jáìlì ni kò sí ní tó lídìí gbogbo ń tẹ̀ ń gbọ́ yẹn gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ yẹn èyí tó fúyẹ́ jù ní ìdájọ́ rẹ̀ ní ká pè ní kíni mádàmà yusalli wa yazum káàsì dénú ọkàn rẹ̀ àmọ́ kílàkídà rẹ̀ ó lè rò pé màgídì kan lòun sọ ọ̀rọ̀ yóò gbẹ̀rin àṣàdúrà ìdáyà ni ìbànújẹ́ ni ká máa gbọ́rù ẹlẹ́nu ẹni tá a rò pa ti gbọ́ dáadáa subhanallah àmì wo ńlá ni tẹ́lómi bá ẹ̀ mà ẹni tí ò ní mímọ̀ tó bá rí kékeré kan yóò wá sí kí ni tọ́jọ́ lójú yóò rò pé nǹkan kò sì sí nǹkan kan bẹ̀ ọ̀dà ẹjẹ́ ayé àdìsí yìí wò ká sàlàyé lórí ẹ̀ àlàyé mi ní oṣù Buhari náà ni àdìsí tẹ́lọ̀ mú wá ń jọ náà ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run irú tó ṣẹlẹ̀ ń bí arba ọ̀ṣẹlẹ̀ ń bí náà o irú ẹ̀ṣẹlẹ̀ ń bí náà o kéèyàn ó gbé Buhari dání kọ́ máa fi ṣe wá sí fálì umma nabi kọ́ wá yọ àdìsí tòkè kọ́ yọ sẹ́gbẹ̀ kan kọ́ yọ ti sàrẹ̀ kọ́ yọ sí kọ́ wá mútàrin kọ́ máa fi ba Buhari jẹ́ bí ìgbà tí àfáà mi àgbà kan sọ̀rọ̀ ńjọ́ kan ẹ máa gbọ́ o làfáà mi bá ń sọ pé bàbá ya àwọn èèyàn máa pé mo ní girimankai èmi ò sì ní girimankai kọ́ lèmi ní káwá fẹ́ kó tí àfáà wa ti ń sọ̀rọ̀ yìí
káwá yọkùn ń bẹ̀ pé tọ́ba yá àwọn èèyàn máa sọ pé káwá gbé mo ní girimankai káwá gbé Yorùbá èmi ò sì ní girimanka kò mo ní ká yọkù sábà fáwọn olókọjẹ àbí àlàyé mi ò yé ni àfa ń sọ̀rọ̀ ó ní tọ́ba yá wọ́n máa sọ pé wọ́n sinmi mo ní girimankai wọ́n sinmi èmi ò sì ní girimanka kò ní mo ní mo kápẹ́ mi ara mi mo lásàjẹ èmi tójú bọ̀ nǹkan ntí mo nínú ni àwa afẹ́ kó tí àfa yẹn afẹ́ bá ló kọjẹ́ ká máa sọ pé àwa ayọ̀ tọ́ba yá àwọn èèyàn sọ pé ayọ̀ kò mbẹ́ àwa amúgbólóhùn mo ní girimankai káwa kó méjèèjì wá tẹ̀yìn tí wọ́n tún pé èmi ò sì ní girimanka kò mo ní mo kóra mi ní ìjánu ayọ̀gbé yìí ń kó bẹ́ẹ̀ káwa ni ẹ máa wo àfáwọn àgbà ní olóhùn ní girimankai káwa bílẹ̀ fáwọn èèyàn kí la ṣe fẹ́ ní ta pílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ń asàbòsí ni tọ́bọ́jà pé Bukhari náà ni wọ́n bá ń kà tí mo gbé dání ni wọ́n bá ń kà tí èyí bá ṣe Bukhari mi o àdìsí yìí ti ń bẹnu Bukhari kì í ṣe kan kì í ṣe méjì àdìsí obìnrin yìí ẹ bá ń ka àdìsí àkọ́kọ́ ọbẹ̀ tọ́jà kọ́kọ́ nínú àdìsí wọn káwá ka tààní tí wọ́n kà káwá ka ti gbẹ̀yìn tí wọ́n kà ẹ rí i pé bí ìgbà tí ẹ fẹ́ báyìí ló kọjá yìí ẹ ka àdìsí àkọ́kọ́ ẹ ka mọ̀dún àdìsí gan. báàbọ̀nì. Buhari fẹ́ sàlàyé. man tallaqa wa hal yuwajihu ar-rajul. man tallaqa ẹni tó kọ̀yàwó fahal kini. fahal yuwajihu ar-rajulu imra'atahu bit-talaq. ǹjẹ́ arákùnrin yẹn ó fèsì ìyàwó rẹ̀ pé lágbájá mo kọ̀ ọ́ kí ni súnà wí ní ìtàfà fẹ́ tírìtì nù. tí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé tí Buhari bá ó to àbúwábù ẹ̀ bí wọ́n ti tọ àbúwábù fíkíù àmọ́ kò ní sọ kankan àdìsí ní ọmọdé kí ni tọ́tùmásíkálì nídìí tí ọba fún wa ní ìtọ́yẹ ká ṣe ní kí ni ọlọ́mọ wa fún wa àdìsí ni ọwọ́ akadìsí mẹ́ta wa láyé yìí àdìsí yìí tún bẹ́ẹ̀ ń bomi tó ti fi ẹ̀rí bomi o ní Bukhari kàyí náà àmọ́ mẹ́ta ló kó wa láyé yìí tó ṣe pàdísì mẹ́tẹ̀ẹ̀ta eré ẹnìkan náà ní sọ ọ̀rẹ́ lórí ẹ wá yọ tòkè sọnù ẹ yọ sàyẹ sọnù ẹ wá mú tà ní ẹ wá fi Buhari ló kọjẹ irú kínú ìsàbòsí fún Buhari tó kílíà ìwà bá ẹni tó gbé Buhari ló kọjẹ ẹni tí ọmọ Buhari ìbálẹ̀ mi jẹ́ kọ́ mọ́ súnmọ́ Buhari kódà nínú báfìrì èlùmí bẹ́ẹ̀ bá ń kọ ìdí ń kọ tíra tí wọ́n kọ́ gbọ́dọ̀ sàbòsí fẹ́ni tó bá sọ ọ̀rọ̀ kọ́yìn gbọ́dọ̀ sàbòsí fún èyàn sàbòsí fẹ́ni tó sọ̀rọ̀ nù èyàn sàbòsí ìsàbòsí fún Bukhari al-Imam al-Bukhari ìsàbòsí fún tó kílíà ní kí wọ́n sọ pé ń bẹ́ nú ẹ̀ pé ànábì rèpù mi àdìsí yín ń kà fún yín tó kẹ́yìn fìlẹ̀ náà tìsàlẹ̀ ìfìlẹ̀ tààrin tí wọ́n kà ẹ̀jẹ̀ ń kà bóyá kí n sì gbé láti fi tòkè ní ọ̀dà ẹ̀jẹ̀ ń gbé ń bi tòkè ọ̀yẹ̀ kọ́kọ́ kà àdìsí tọ́sáájú kó tó kà àdìsí mẹ́ẹ̀ máa gbọ́ yín wàá pìtàn bọ́rọ̀ ti pẹ̀lú àwọn ẹ̀rí. حدثنا الحميدي حدثنا الوليد حدثنا الأوزاعي. àwọn tó gba àdìsí wa nù lágbájá gbà làkàtúgbè gbà lóòlà gbà á lọ bẹ̀rù lónìí. سألت زهيرية. ó ní mo bi ìmáàmù Zuhairi mo bi léèrè ẹ máa gbọ́n tó bí o. أي أزواج النبي صلى الله عليه وسلم استعاذت منه. èwo nínú ìyàwó ànábì èwo nu kí ni. àdìsí aláwọ̀kọ́ kí ló kó obìnrin yẹn. èwo nú ìyàwó ànábì lọ sọ fún ànábì pé a'udhu billahi minka èwo nú ìyàwó ànábì lọ sọ bẹ́ẹ̀. ẹ máa kà lọ. قال. ọwọ́ afún létí pé. أخبرني عروة عن عائشة رضي الله عنها. Urwa sọ fún mi ó sì gbà lọ́dọ̀ ya wa Aisha kọ́lọ̀ bá yẹnu sí. أن ابنة الجون. wípé obìnrin tí ń jẹ́ ibnatal Jawni. náà. لما أدخلت على رسول الله صلى الله عليه وسلم. nígbà wọn lọ lè mú bá nábì. ودنا منها. tá nábì wá súnmọ́. قالت. ọwọ́ sọ́súnmọ́ ti ká súnmọ́ rẹ ní tọkùnrin sómi kí n wí o kéèyàn súnmọ́ yàn kọ́ fẹ́ fọ́ kàyàn sẹ́gbẹ́ tì mí pẹ́kípẹ́kí náà. lóbìnrin yẹn wá sọ pé ní. a'udhu billahi minka. a'udhu billahi minka ọlọ́run kó ṣọ́ mi lọ́dọ̀ rẹ̀. àdìsí tọ́sájú rẹ̀ àdìsí tọ́sájú kí ló kó obìnrin yìí. ẹ wá bọ́ síbi tààrin ẹ máa gbọ́ tààrin tí wọ́n mú wá o tí wọ́n fi bá Buhari ló kọjẹ́ ẹ bá ń ka tààrin o.
حدثنا أبو نعيم ẹni tó gbà wá nù حدثنا عبد الرحمن àwọn tó gbà wá nù ọ̀rọ̀ sánàdì عن nìyí حمزة بن أبي ẹ lọ bí mátínù kẹfì sánàdì lẹ̀. قال ọ sọ pé خرجنا مع النبي صلى الله ẹ عليه bá ń dákọ sàábé tó sọ̀rọ̀ yẹn sàábé tó gbẹ̀yìn أبي أسيد Abi Usaid Asaidi ló kọ rẹ̀ kí mo kó kọ rẹ̀ Abi Usaidi ẹ mọ kàn lọ́wọ́ yín padà bọ̀ wá bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kàn wọ́n sọnù. Abu Usaid Asaidi òun ló ń sọ pé kharajina ọlá jáde. مع النبي صلى الله عليه وسلم alọ́lẹ̀ bá nẹ́bí ìkí ọlọ́run kọ́ bá nẹ́bí náà ajáde pẹ̀lú ànẹ́bí àwọn àtànẹ́bí jọ jáde náà. حتى انطلقنا إلى حائط يقال له الشوط. a fi wá débi ògiri kan ládùúgbò kan tí wọ́n ń pè ní Shawt náà. حتى انتهينا إلى حائطين. àwa débi ògiri méjì lẹ́gbẹ̀ẹ́ bíi Shawt yẹn. فجلسنا بينهما. àwa jókòó láàrin ògiri méjèèjì. قال النبي صلى الله عليه وسلم. ànẹ́bí wa sọ pé ní. اجلسوا ها هنا. ẹ̀yin ẹ dúró dè mí ń bí ẹ jókòó dè mí ń bí. ودخل. ànẹ́bí wa wọlé lọ. وقد أتي بالجونية. wọ́n sì ti mú obìnrin kan tí ń jẹ́jẹ́ òníyà wọ́n ti ṣe kí ni wọ́n ti mú wá síbẹ̀. wáwùl hàn obìnrin yẹn ti wà ń bẹ̀. naam. فأنزلت في بيت في نخل في بيت أميمة بنت النعمان. ibi ilé kan tí àwọn igi làbídò wà ń bẹ̀ tá à ń pèlè yẹn nílé Umama bintu Nu'man ibẹ̀ ni wọ́n fobìnrin yìí sí. ومعها جاريتها. ọkùn sífà kan bẹ̀. حاضنة لها. bẹ́ẹ̀ sì ni nígbà tí wọ́n tó àfáàfẹ́ túbẹ̀ ń kò rí tú wọ́n mọ̀ wò kò túbẹ̀ ó fò ní lóga ń pa kasọ́ máa kọ̀ mọ́. irú ẹ̀ tí wọ́n máa ń pọ̀ tó fi da nǹkan lóyún tó sọ mí wọ́n ti sọ fẹ́ nìkan jọ kan pé tàtọ́rọ̀ ìjáàbù ṣẹlẹ̀ ń jọ sí tí wọ́n ń katira fún mo jòkó mọ̀ wọ̀ báyìí mọ́ra yìí ń jọ náà ọmọ kí ó bá ka débi wal izar lọ́ba tó izar ń bọ́ tẹ́ni wàláì mo ti sọ fọ́rọ̀ ẹnìkan pé àbá ti ń sọ̀rọ̀ yìí àyìnbọn dààmú rẹ̀ mọ̀ mọ́ dáadáa ìmọ̀ rẹ̀ tó nǹkan mọ̀ mọ́ dáadáa tọ́ wọn pé pẹ̀lú ipò tí wọ́n jẹ́ kó mú ní ipò ń lọ tóbi òun kéré ìmọ̀ rẹ̀ ọ̀ká bi tí ó jòkó sí yẹn ìmọ̀ ọ̀ká ìmọ̀ àwa ká mọ̀ dẹ̀sẹ̀ rúbà yìí ìyẹn wọn bá mi sí ìyànjọ́ náà nígbà tó wá tú ìzárò ń bọ́ tí ní yíò lọ́wọ́ pè mí pé sheikh wọn ní náà ẹ mà wúbẹ̀ lánàá mo lọ́nà ìwọ́n náà rí mu. ẹ kà á síwájú. فلما دخل عليها النبي صلى الله عليه وسلم. ìgbà tá nẹ́bí wá lọ bá ọmọbìnrin yẹn kọ́ọ̀l ọwọ́ sọ pé. هبي نفسك لي. gbéra rẹ fún mi ìtumọ̀ ẹ̀ ni pé nífẹ̀ẹ́ mi kí n fẹ́ ọ. naam. قالت. obìnrin wá fèsì pé. وهل تهب الملكة نفسها للسوق. ṣé ọba lóbìnrin ó lè gbéra ẹ̀ bùn ẹni tí èso bá ní. قال. anabi wa sọ pé. فأهوى بيده يضع يده عليها. anabi wa nawọ́ nítorí kọ́ ló sọ pé farabalẹ̀ litẹ̀sùkúnà kò lè fi ní arabalẹ̀. فقالت. ọmọbìnrin yìí wá fèsì pé. أعوذ بالله منك. ọlọ́run kọ́ sọ mi lọ́dọ̀ rẹ o. naam. فقال. anabi wa sọ pé. قد عدت بمعاذ. ó ti wá ṣọ́ra pẹ̀lú ẹni téèyàn fi wá ṣọ́ra. ó ti wá ṣọ́ra pẹ̀lú ẹni téèyàn fi tẹ́kíní tí fi wá ṣọ́ra. ẹ kàdé rẹ. ثم خرج علينا. Abu Said al-Sa'idi ọ̀là anabi wa jáde wá bá wa. فقال. anabi wa sọ pé. يا أبا أسيد. ìwọ Abu Said. اكسها رازقيين. dákun bá ń fún lásọ olówó iyebíye méjì. وألهكها بأهلها. wọ́n bá mú lọ bá fámìlì rẹ̀ kọ́lọ̀ bẹ́bí rẹ̀ kọ́lọ̀ bẹ́bí. àdìsí kejì nu àdìsí alákọ̀ọ́kọ́ ṣé ẹ mọ̀ kó pé ìyàwó ànábì. àdìsí ẹlẹ́ẹ̀kejì yìí ó sọ pé ìyàwó yìí ṣe mú kíní kẹ́ ẹ fi kún kejì kẹ́ ẹ mọ̀ pé wọ́n mú lọ kọ̀rọ̀ wọ́n fẹ́ rẹ́pù ẹ̀ sẹ́yìn máa rẹ́pù ìyàwó ẹ̀. àdìsí sọ́sáájú ọjọ́ yẹ wa pé ní tí ànábì pè yìí kí ló jẹ́ sànábì. kí ló fà á gbogbo ẹ̀ ní sàlàyé o kí ló fà á tó fi di pé a'udhu billahi minka wọ́n sàlàyé fún yín tí ó yé dáadáa. ìtọ́fà ìní mẹ́rin rí wa o
inú tíà tẹ́ẹ̀sì tó lójútùú àwọn Buhari náà lálò àwọn Fátíù lè bá rí lálò kí ló bá tó fi bẹ́ẹ̀ bá anabi ń sọ fún yín anabi wa ni ẹ fún lásọ olówó iyebíye méjì ẹjọ́ máa lọ ẹ bá ń kà á síwájú ẹ ti parí àdìsí kejì ẹgbẹ́ àdìsí kẹta tí ń sọ̀rọ̀ ọmọbìnrin kan yìí náà láàyè kan náà tó tó tẹ̀lé títòkè dákọ̀ ìyàwó èkejì ọ̀dákọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti dákọ̀ ìyàwó lẹ́ẹ̀kan sóní ìdíkọ̀ máa di pìtì ẹni kò ní dìímọ̀ tí èsì tẹ lomi jọ̀ọ́níyà náà méjèèjì ẹ bá ń kà àdìsí kẹta. وقال الحسين بن الوليد الثوري عبد الرحمن عن ابن عباس ابن سهيل عن أبي وأبي أسيد قال أبو أسيد تاوي إن سوف أبو أسيد كمان هو tolo ńlọ wa ń di gbogbo yóò sì yẹn ju òun ọ̀dọ̀rọ̀ rú òun ẹni tí ọ̀làgbòye ní da ẹ̀ ń padà bọ̀. kọ́ọ̀lá ń sọ pé. tazawwaja an-nabiyyu sallallahu alayhi wa sallam. kí n túmọ̀ tazawwaja. níbi ẹ̀ka tọ̀hún yẹn tán ẹ̀ ṣe kàyí sí nísàlẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lè ka tòkè ó yẹ ká ẹ lè ka kí ni túmọ̀ tazawwaja. ó gbéyàwó Ànábì fẹ́ yàwó kí ló mú Usaidu sọ̀rọ̀ yìí ń padà bọ̀ wá bẹ́ẹ̀ sẹ́ẹ̀ mà kọ́dà lójú pa Ànábì fẹ́ kí ló sọ tí Usaidu sọ pé tazawwaja Ànábì fẹ́ yàwó in tó fi sọ bẹ́ẹ̀ ń padà bọ̀ wá sàlàyé gbogbo ẹ̀ lọ́lẹ́rìí Ànábì ọ̀jẹ́ rí fún mi Buhari ọ̀jẹ́ kọ́ntì òrí ẹ̀ ń sọ àbá mi ó ní tazawwaja. Umaymata binta Sharahil. Ànábì fẹ́ Umayma ọmọ Sharahil. Falamma udkhilat alayhi. ìgbà tí wọ́n mọ ọmọbìnrin yìí lọ bá Ànábì. basata yadahu ilayha. Ànábì náwó sí báyìí. faka'annaha karihat dhalika. ó dàbí ẹni pé ó hẹ́sì ká Ànábì fọwọ́ kàn ń Ànábì fẹ́ lóbìnrin Ànábì wà náwó sí. Ànábì fẹ́ lóbìnrin Ànábì wà náwó sí. obìnrin wọn kàkà sí ní ọkọ̀ náà. فأمر أبا أسيد أن يجهزها. àlejò wa fẹ́ Abu Usaid gbọ́dọ̀ dákúfà múra fún wàkíní. أن يجهزها ويكسوها ثوبين. ó sì fún lásán méjì tó dáa tó jásóró ibi ọmọ tó lọ. ọkọ yóò dé ọmọ lọ. sẹ́ni máa ń sèké ọ̀dà fúyàwó àná nìyí. àdìsí kejì dáhùn pé ọ̀dà ọlọ́fẹ́yàwó bóun àná nìyí ti fẹ́ ẹ bá lọ fásitì báyìí. ẹ wo fásitì báyìí ẹ wò dáadáa wọn bá sọ pé ṣáyé wò sọ yìí Al-Bukhari tí ń sàlàyé àdìsọ wa sọ yìí wò Al-Bukhari ẹ bá ń sí bí wọn ti fọmọ yìí pàdé ká sàlàyé ẹni tó ní mo fi fún wa sàlàyé bí bàbá yàrá wa ti ní mo fi fún ọ tó wù náà. tọ́ bọ́ọ̀lù ìbìnrin yìí ti rí lásán yìí ẹja wa yanjú bó ló ti dìyàwó kó tó wá di pé wọ́n lọ fi síbi kà nábì wọ́n lọ ṣe kínní kọ́dà á yanjú ilé ẹni wọ́n fi sí wọn ò fi sí kọ̀rọ̀ ilé ẹbí ẹ̀ wọ́n mú lọ kí ló sì fa wàhálà tó fi di pé ń sọ pé àwùjọ bìí gbogbo ẹ̀ láyẹnjú a sì ní kọjá tíra àtàgúnláwọ̀ yìí tọ́ bí wọn bá wà dé ni pé mo ní kẹ́ ẹ mọ́kọ ẹnìkan lọ́wọ́ lẹ́ẹ̀kan kí ló kọ́ rẹ̀ Abu Usaid As-Sa'idi gbogbo àdìsí òun ló ṣe kíni òun ló kà wẹ̀ wá Abu Usaid yìí ọ̀ya ó bá ń lọ ní Fathul Bari tí ń ṣe sarihu sahihi Al-Bukhari mujalladi ẹlẹ́ẹ̀kẹsán ìyẹn fọlọ́mù náà kan fọlọ́mù náà kan fọlọ́mù náà ẹ bá ń lọ page 5254 ẹ bá ń lọ bẹ̀. وفي رواية لابن سعد. ابن سعد أو أقبل رواية مين وأنا أقبل رواية ابن سعد. أن النعمان بن الجوني الكندي. النعمان obìnrin yẹn ǹjẹ́ Jawni yàgá pé Nu'manu Jawni bàbá rẹ̀ nu Al-Kandi tó yẹ kó òun ní fámìlì Kandiya tóbìnrin yìí náà jẹ́. أتى النبي صلى الله عليه وسلم مسلما. ọwọ́ bá Nabi wa Muhammad musliman ọgbà Islam ọwọ́ bá Nabi ọjọ́ kínní ọgbà Islam. فقال. ìwọ̀n sọ fún Nabi pé. ألا أزوجك أجمل عين في العرب. ìwọ Nabi ṣé kí n fún ọ kí n fi fún ọ ọmọbìnrin tó dáa jù láàrin Lárúbáwá ṣé kí n fi fún ọ ọmọbìnrin tó rẹwà jù sẹ́wọ̀n kọ́gbà Islam ọ̀rọ̀ Ànábì gẹ́gẹ́ bí aṣáájú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ ọ̀fẹ́ ṣe tí ó dùn mọ́ lọ́wọ́ ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run alla uzawwijuka ṣé kí n fi fún ọ ajmala aymul arab èyí tó dáa jù ní obìnrin Lárúbáwá ṣé kí n fi fún ọ. naam
fatazawwajaha. Ànábì wa ni mo gbà mo fẹ́. Al-ijabu ẹ̀dá kan kí ni kókó onúgi. Ẹ máa gbọ́ lọ́wọ́ sẹ́ẹ̀ máa fẹ́ nìyí ti fòfin fún ànábì ṣe kí ni ó ti gbà ó lóun ṣe kí ni òun fẹ́ ànábì ló ń gbà òun fẹ́. Naam. Wa ba'atha ma'ahu Aba Usaidi az-Za'idi. Ànábì lẹ́sẹ̀ wá pé Abu Usaidi tí ń sọ̀rọ̀ látẹ̀ kan ànábì wá sọ Abu Usaidi az-Za'idi máa bọ̀. Ànábì pé Qala Abu Usaid. Ànábì wá nítọ̀ wa ba'atha ma'ahu. Ànábì wá nítọ̀ tẹ̀lọ́kùnrin tó lòun fò bẹ́ẹ̀ ba'atha ma'ahu. Ànábì wá nítọ̀ Abu Usaidi az-Za'idi bá ń tẹ̀lọ́kùnrin yìí kẹ́ lọ lè bá mú ìyàwó mi wá tí ń kọ́ àwọn fi wọ́n fi ìyàwó sí kọ̀rọ̀ àlàyé rẹ̀ o. Ó kílíà yóò kílíà. Èèyàn wá ó ní mo fọmọ fún ọ tọ́jà jù lárúbáwá. Ànábì ní mo gbà mo fẹ́. Ànábì ní Abu Usaidi az-Za'idi lọ́ọ́ bá ń ṣe kí ni bá ń tẹ̀lọ́kùnrin yìí kẹ́ lọ́ mú ìyàwó wa eré bùdámbẹ kọ̀rọ̀ dámbẹ. Wọ́n tún wá ń bóbi yìí bọ̀ ẹ bá ń sọ bí wọ́n fi sí gbà wọ́n mú dé. Qala Abu Usaid. Abu Usaid tá ń sọ az-Za'idi yìí wọ́n ń sọ pé. Fa'anzaltuha fi Bani Sa'ida. Nígbà tí wọ́n mú bọ̀ mo wá mú lọ sọ́dọ̀ àwọn fámìlì Bani Sa'ida ọ̀gá rẹ̀ ní ọlọ́mọbìnrin wa ó sì fi síbi tá ànábì ló ṣe kí ni. Wọ́n fi sí ọ́fíìsì bẹ́ẹ̀ èwo wà ní kọ̀rọ̀ èwo ní abẹ́rẹ́ bùnmẹ́. ń gbọ́ lọ. Fadakhala alayha nisa'ul hayy. Ẹ máa gbọ́ o. Allahu akbar. Ìgbà tọkùnrin yìí fẹ́ fún mi fún ànábì kí ló wí fún un? Olóbìnrin tó yáyì jù láàrin Lárúbáwá ló fẹ́ fún un. Sẹ́dígbà àwọn ọmọbìnrin yẹn bọ̀ ntọ́fọ̀ wàhálà gan tá tó fi di màázà láyé ni o. Nígbà àwọn ọmọbìnrin yẹn bọ̀ ẹ bá ń kábítẹ́ kan. Fadakhala alayha nisa'ul hayy. Ìgbà àwọn ọmọbìnrin yẹn bọ̀ gbogbo yẹn ti wo pé obìnrin wo ló ṣe kí ni? Lọ yá yìí báyìí. Obìnrin wo ló yá yìí báyìí? Nígbà tí wọ́n mú wọlé tí wọ́n fi sílé tán dakhalati alayha nisa'ul hayy. Gbogbo bí àdúgbò wa wọlé wa wọ́n wá ń wo pé èèyàn ló ṣe kí ni? Lọ́rẹ̀ wà báyìí. Èèyàn ló yá yìí báyìí. Ṣé ibi táwọn èèyàn ti ń lọ owó náà wọ́n ti ń rẹ́pọ̀ ẹ̀? Allahu akbar. Ìgbà tí gbogbo bí aládùúgbò wa ń wo ẹ máa kọ́ lọ́yìn lọ. Farihina biha. Wọ́n ń yọ̀ pé ànábì fẹ́ ìyàwó kan jàjà. Wọ́n ti fa ànábì lóbìnrin kan obìnrin yìí mà yá yìí o. Farihina biha. Wọ́n ń yọ̀ pẹ̀lú obìnrin yẹn. Naam. Wa kharajna fazakarna min jamaliha. Àwọn obìnrin yẹn ń ṣèròyìn bí obìnrin yẹn ṣe kí ni bó ti yá yìí tó. Àwọn obìnrin sẹ́wọ̀n pé wà tó ti di bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ káàkiri Mẹ́dínà. Tó wọn pé wọ́n ti fa ànábì lóbìnrin kan tó o bá rí òṣùpá sánmà ni. Òkìkí wa ṣe kí ni ó ti kàn káàkiri. Ẹ bá ń sọ bí ilé fámìlì tí wọ́n fi sí ẹ bá ń sọ ibẹ̀ mọ́ Falasíìmù. Wa la'alla allati nazalat fi baytiha bintu akhiha. Ibi ilé tí wọ́n fi sóhun ilé bintu akhiha. Ọmọbìnrin tí bọ̀ọ̀dá rẹ̀ bí tóun náà lọ́kọ Mẹdínà ilé ẹbí òun ni wọ́n fi sí. Wa qila hiya Asma'u bintu. Ilé obìnrin tí a ń pè ní bintu akhiha. Òun ní bọ̀ọ̀dá ọmọbìnrin yẹn ní bọ̀ọ̀dá kan. Bọ̀ọ̀dá ń wá bí ọmọbìnrin. Ọmọbìnrin yẹn wá lọ́kọ ní Mẹdínà. Nígbà tí Usaid mú Abu Usaid àbí Ibnu Usaid ni tí mú obìnrin yẹn bọ̀ ilé bintu akhiha ló ṣe kí ni? Ṣébẹ̀ ń jẹ́ kọ́rọ̀. Jẹ́ wàá di ẹdún bẹ̀ òun náà tó wá wọlé lọ. Fati ò lè bá rí rè o. Tọ́ kí ló wá fa inni a'udhu billahi ẹ lọ wọnú. ẹ lọ wọnú tírà Tabaqat Ibn Sa'd. Limada ista'ad min Rasulullah sallallahu alaihi wasallam adi al-mar'a. Kí ló dé tóbi yìí fi sọ fún Ànábì pé a'udhu billahi minka. Kí ló fà? Ṣé ìgbà tó yìí kan kí n ṣe kọ́mọ́gbọ̀mọ́ ìgbà tó yìí kan káàkiri Madina tí o yẹn sọ pé Ànábì fẹ́ bìí kan obìnrin yìí mà rẹwà o Ànábì fẹ́ bìí kan obìnrin yìí mà rẹwà o. Rawa Ibn Sa'd ẹ bá ń ka. Rawaha Ibn Sa'd aidan fi Tabaqat. Tabaqat gbogbo alamọ̀tí àti ìyẹn Tabaqat tí Ibn Sa'd ṣe ń bẹ́ẹ̀ nú ẹ̀ pé volume 4 page page 145 volume 4 ibẹ̀ lọ́wọ́. Ọ̀rọ̀ tí ń sọ yìí náà ń bẹ́ẹ̀ nú fásitì òdìbárì mọ̀ yọ síbí ni ń bẹ́ẹ̀ nú fásitì ìfọwọ́bá níbẹ̀ ọba ó tó bá ń bí náà ń sọ pé ní. Akhbarana Hisham. Ẹ̀ka owó yìí gágágágá kọ́ọ̀l ń sọ pé. Zawwaja Rasulullah sallallahu alayhi wa sallam Asma'a bint an-Nuh. Ànábì fẹ́ ọmọbìnrin yìí náà. وكانت من أجمل أهل زمانها. nínú obìnrin tó fáyìn jù láyé ń jọ́ náà lọ́mọbìnrin yìí wà. وأشبههم.
ó sì kúnjú téèyàn ó rí kóbìnrin. qala. Ànábì sọ pé. فلما جعل رسول الله صلى الله عليه وسلم يتزوج الغرائب قالت عائشة قد وضع بيده في الغرائب يوشكن أن يصرفن وجهه عنا. ẹgbọ́n tó bí ní ẹ̀bá mú fífa wọn nígbà tó kìkì kàkà kí Madina ṣe ń gbọ́rọ̀ mi àwọn ìyàwó inú ilé sẹ́ńgbà tó ti di pé èèyàn lọ wo gangan ìgbà òkìkí ọkàn dé ilé ànábì kí làwọn ìyàwó ànábì wá ń wí àwọn ìyàwó ànábì ní nǹkan dé o kọ́ láti Àìṣà sẹ́ńgbà Àìṣà fẹ́ràn ọkọ rẹ̀ lọ́ba ní tọ̀ àwọ̀ wàhálà o kọ̀díwọ́dà àyádẹ́wò fílgàrà ìdí àwọn obìnrin màlúkútà ànábì ń fẹ́ báyìí àwọn obìnrin tó ní tù màlúkútà ànábì ń segin ni tí ń fẹ́ báyìí o yóò ṣe kí na à ń yẹsẹ̀rí fún náà wájú àwù àná àwọn obìnrin yóò níjà nẹ́bí ọ̀rá yìí ti wá mọ́ o kí ló bẹ̀rẹ̀ ń bẹ̀ ń òun ló bí àwùjọ bí láì ní ká ń bà bọ̀ òun ni àyíṣà lọ́kọ̀ sọ pé yé ànábì lè fẹ́ àwọn obìnrin kàyàkàyà báyìí àwọn eléyìí ò níjà nẹ́bí orí ayé ti wá mọ́ ẹ̀sùn ìsàlẹ̀ díẹ̀ ẹ máa gbọ́ lọ ó ní tazawwaja nínú Ibn Sa'd yẹn náà ìṣàmùlọ́gbẹ̀lẹ́ yìí wa ọ̀là anabi fẹ́ bintu Nu'man al-Jawniya ọmọbìnrin náà pé Jawniya yìí anabi fẹ́ ó ní Ibn Abi tàmọ́dá kọ́mi ilẹ̀ kan ó ní rawa aidan akhbarana Hisham ibn Muhammad haddathani Ibn al-Ghasil an Hamza ibn Abi Usaid as-Sa'idi Abu Usaid yìí náà tó yẹ o as-Sa'idi ọmọ tiẹ̀ ń sọ pé ní tasawwaja sallallahu alaihi wasallam anabi fẹ́ Juwayniya fa arisalani èmi lọ́rán lọ Abu Zayd ó lé mi lọ́rán lọ fa jitu biha mo wá dọ̀ anabi fa qalat Hafsa li Aisha ìwọ̀n sọ fún Aisha aw Aisha li Hafsa àbí kò sí Hafsa ní sọ fún ìkan sọ fún ìkejì wípé ikhdabiha anti wa ana umashituha Hafsa ni Aisha sọ̀rọ̀ ọmọbìnrin tí a mú wáyé ìwọ lọ lé láàrin fún tí wọ́n wáyé láàrin fún tán èmi ò bá tún ẹ̀ sí wọ́n tàn nù ọ̀kan ní kọ̀ọ̀kan lọ lé òun ọba tún fafa alina wọn bá ṣe bẹ́ẹ̀ ẹ dákun ìyàwó tí a mú lé tí a fi síbì kan tó ìṣe kàkàkì àdúgbò tí ó gbé yẹn wá ń kí níbi tí ọwà àwọn ìyàwó ànábì náà wá dìde wọn wá sí kí ni nígbà àwọn akọ̀dọ̀ akọ̀dọ̀ pé tọ́ eléyìí ti gbọ́kọ ní wọ́n wá ń sáré bí wọ́n ó ti gbọ́kọ padà ní kò sì ṣe é jà níjà torí jẹ́ bá ti fi kílẹ̀ àjà wọ́n ó ti mọ̀ pé wọ́n ń ṣe kí ni làwọn wá ṣe mítìnì pé wò ó ọgbọ́n là á dá sí kí ni yìí o wọ́n wá dètè ètè ni wọ́n dà ńgbà wọ́n dètè ọ̀kan wá sọ fún kejì pé wo ìwọ nílà ní ìfọkọ́ fáyìn sí èmi ò bá yanu rẹ̀ nígbà wọn wá ṣe bẹ́ẹ̀ fún tán fún màkọ́ láti láha ìdáhùnmá ìkànnà àméjì wá sọ fóbìnrin wọn pé anabi yù ẹ máa gbọ́ wípé anabi sallallahu alayhi wa sallam ìkẹrọ lọ́nkọ́ba yujibu umina al-mar'ati ìmọ̀ dùn ma tóbi bá wọlé wá bá ìdàdàkà láti alayhi tóbi bá wọlé wá bá anabi an taqula kóbìnrin yẹn sọ fún anabi pé a'udhu billahi minka. Obìnrin tí wọ́n ti ń tọ́jú ní ẹlẹ́láìlì fún owó rò pé wọ́n wà ní kọ̀mọ̀gbọ́n fẹ́ bá obìnrin ń sun ẹkún ìmbàbọ̀ tó ní yé ẹ̀sìn bá tèmi jẹ́ ìmbàbọ̀ bú ẹ̀ lọ́lẹ́rìí láwọn àdéṣe tó kílíà. gba abẹ́lómi igba aládẹ̀ kan òun náà nígbà gbogbo ẹ̀ alálìnà tó yanjú ó tún wá fún wa ní ìró tó ṣe kí ni kó darú àfẹni bá fẹ́ darú fún rẹ̀ ó ní wọ́n ní kó sọ fún ànábì pé a'udhu billahi wípé yóò dùn mọ́ ànábì gan-an ó ní falamma dakhalat alayhi wa aghlaqa al-baba wa ara as-satra
madda yadahu ilayha anabi wa nawasi faqalat luna bani a'udhu billahi minka enti wani o wi lo se kini àwọn náà ti wọ́n ti gbé ngànà mu wọ́n ti lé làálì fún wọ́n ti bá ya ó ti rò pé tòun ni ẹ wo ẹ̀yin obìnrin lọ kẹ́kọ̀ọ́ kan bí mo dé yìí ìmọ̀ ni omi ò débi owó.